Ẹ ga o, ẹ̀yin èèyàn mi. Mẹ́wàá ń ṣẹlẹ̀ o. Àfi tá a bá fẹ́ sọ, a kàn máa, a máa wọ́n, a máa ṣàǹkọ̀kan ni. Tá bá ní ká dàálẹ̀ ká tún ṣà, a nílé kò tán. Ó ti pọ̀ jù. Ó ti pọ̀. Ṣé ẹ rí? Ẹni tá fẹ́ sùn jẹ tẹ́lẹ̀ tó lọ fi po para. Òun ni Ashley. Kai. Ó ti ṣe tuntun. To the extent pé wọ́n ní kábíyèsí lọ fi DSS, ó fi wá arrest ẹ̀. Ní èyí tó ṣe yìí, wọ́n ní àṣé gbogbo nǹkan tó ń ṣe fún kábíyèsí ní ààfin. Wọ́n ní kábíyèsí lọ sẹ́ẹ̀tì, ó mú kí kábíyèsí lọ sẹ́ẹ̀tì kíni camera, CCTV camera all around. Wọ́n ní wọn ò mọ̀, àwọn olórí ò mọ̀. Wọ́n ní pabambarì táwọn rí ni pé níṣe ni Ashley o. Oúnjẹ tán gbé lẹ̀ fún kábíyèsí. Wọ́n ló tiẹ̀ ti lọ gba òògùn lọ́dọ̀ babaláwo. Àṣé òògùn ìfẹ́. According to ìgbà tó kà ó ló fi sọ pé òògùn ìfẹ́ ọbẹ̀ CCTV gbé. Wọ́n ló kàn lọ síbi tí oúnjẹ kábíyèsí ó dẹ̀ lọ wọ́n kíní yẹn sí. Wọ́n ní drinks kábíyèsí tán tún gbé lẹ̀ ó tún lọ dà sí. Bó ṣe sọ bá ṣe gbọ́ o. Wọ́n ní bí ò jẹun, a ṣà mu drinks. Wọ́n ní CCTV ka Ashley red-handed. CCTV ló tú fọ́. Òun ló tú fọ́. Wọ́n ní kò mọ̀ pé CCTV ní kábíyèsí dẹ̀, ó dẹ̀ lọ síbi, wọ́n ní bí kábíyèsí lọ síbi tó ti fẹ́ jẹun wà tó rí gbogbo everything ló bá pè. Ló bá ní kó wá show. Ó ní kí ló lọ ń ṣe mẹ́ẹ̀. Kí ni nǹkan kí ló wà sídi oúnjẹ o. Ṣé o rí? Wọ́n ní before you know it. Ó yá máa watch. Ṣé ò ń watch? Ló bá bugbe ta kí kábíyèsí jọ. Kó pa òun sílé o. Kó má pa òun síta. Kó jọ. Òògùn ìfẹ́ ni o. Òògùn ìfẹ́ ni mo lọ ṣe. Kì í ṣe pé bóyá mo fẹ́ pa ẹ́. Kábíyèsí ní poison ló fẹ́ fún mi. Ó ní kì í ṣe poison o. Kábíyèsí ní ṣé o fẹ́ pa mí ni. Ó ní kì í ṣe poison pé òògùn ìfẹ́ lòun lọ gbà lọ́dọ̀ babaláwo. Meanwhile, wọ́n tún ní owó tó ṣe bá pa bambarì. Wọ́n ní ìtò ìṣe. Wọ́n ì tí ẹ̀ tí kó gbogbo ẹ̀ kúrò nílẹ̀. Lọ́ bá ní ìṣe wọ́n ní ọba Frederick. Èmi ò mọ ẹni tó ń pè lọ́ba Frederick. Wọ́n ní bí Ashley ṣe lọ bá ọba Frederick nìyẹn. Pé kó jọ. Ó ṣà ń wá ọ̀nà láti fi tarnish image Naomi. Wọ́n ní kábíyèsí wọ́n ní Ashley lọ bá ọba Frederick pé kó bá òun pe Naomi. Kó sọ fún Naomi pé kó wá. Kó fi owó entice ẹ̀, kó ṣe gbogbo entice ẹ̀ láti fi bá kábíyèsí Ọọ̀ni. Láti bàjẹ́ fún Naomi. Kí Naomi lè lose interest lọ́dọ̀ kábíyèsí. Nítorí pé òun ò tí ẹ̀ fẹ́. Wọ́n rí Naomi ní ààtàn débi pé ó fẹ́ wá sí palace. Pé kó fowó tán, kó bàjẹ́, kó ṣe kíni, kó ṣe gbá. Ó ní ọba Frederick. Wọ́n ní meanwhile pé ọba Frederick yẹn pé olórí ọ̀tá kábíyèsí Ọọ̀ni ni. Pé ọ̀tá kábíyèsí pé ṣe ni Ashley tún lọ betray ẹ̀ ní ọ̀dọ̀ ẹni tó òun àti kábíyèsí ò tí ẹ̀ wọ́n wà in good term. Òun ni Ashley lọ bá. Pé kó pe Naomi kó bá Ọọ̀ni jẹ́ fún. Kó bàjẹ́ kí ẹ̀ má ní nǹkan kan. Kó má tí ẹ̀ kí kábíyèsí má tó nǹkan kan lójú Naomi. Pé kó fowó bàjẹ́. Pé ó fowó bàjẹ́ kó òun dẹ̀ máa fún òun máa fún kábíyèsí lówó. Ó máa fún ọba Frederick yẹn lówó kó fi bàjẹ́ pé torí
kó lè tú táṣìírí ẹ̀ pé ó lọ bá Naomi tún lọ ó befriend ọba Frederick. Meanwhile ọba Frederick wọ́n dẹ̀ ní ọba Frederick àti Ọọ̀ni pé wọ́n ń ṣe wọn ò fẹ́ wọn pé enemy nǹkan tó ń sọ wọ́n lẹ́nìmí ni àwọn méjèèjì. Òun láṣìírí gbéra ẹ̀ tó tún lọ ń bá yẹn tó tún lọ ń sọ̀rọ̀ kábíyèsí ọ̀jájá fún. Wọ́n ní ṣe ni ọba Frederick wá ní Ashley etí ẹ̀ mélòó ṣórí ẹni tó wá fẹjọ́ sùn number one ó máa gbé mi àti òwà in good time. Ẹlẹ́ẹ̀kejì ni pé ṣórí Naomi tó sọ fún mi tó sọ pé kí n lọ bá ẹ ṣe kíni. Ó ní kò sí ẹni owó tó máa fún Naomi. Ó ní because òun mọ Naomi dáadáa pẹ̀lú kábíyèsí. Wọ́n ṣe tight tó. Kò dẹ̀ sí oye tó fẹ́ fún Naomi tí Naomi máa gbà lọ́wọ́ ẹ̀. Àwọn ti test Naomi. Naomi is not somebody that tó love owó tó yẹn. Pé láíláí pé kó má gbé yẹn wá àmàlà tí ò lọ́bẹ̀ pé kó ń gárẹ́ kúrò wájú òun. Despite pé òun àti kábíyèsí ò kí ń ṣe ọlọ́rọ̀. Ìwọ wá ṣé ìtorí ẹ ló ṣe wá pé ó ṣàṣàn ẹ̀ ṣà wọ́n ní ṣán ni wọ́n ní ọba Frederick yẹn pé ó sọ pé kó kúrò wájú òun torí kì í ṣe Naomi ò ṣe ẹran rírọ̀. Táípò ní pé tó bá fẹ́ ní géèmù mi tó fẹ́ play pé kò lọ play pé kì í ṣe irú eléyìí ló fẹ́ bẹ́ẹ̀ mi sọ bí yẹn ṣe le níwájú ẹ̀ nìyẹn. Ṣẹ̀rí pé ẹ̀tẹ́ tútù gorí ẹ̀ mẹ́ẹ̀. Kó tó di pọ́n ló ṣà ń wá any length. Wọ́n nígbà tán rí pé tí kábíyèsí ka pé ó lọ fòògùn sínú oúnjẹ òun tí CCTV wọ́n lọ pẹ́ CCTV ṣá ló bá bẹ̀rẹ̀ sí ní ká bó ṣe pé àwọn DSS pé kán wá yọ kúrò nínú láàfin òun pé òun tí ẹ fẹ́ rí. Báwọn DSS ṣe dé ní tán dẹ̀ mú kíni wọ́n ló ń kà kó jọ kí kábíyèsí jọ kí kábíyèsí kì í ṣe pé ó fẹ́ wọ́n nípa kábíyèsí sọ pé ó fẹ́ ó lọ fi poison pé kán wò pé poison ló fi sún oúnjẹ. Ó wá ní kì í ṣe poison o pé òògùn ìfẹ́ o anything tóun bá ti sọ fún kábíyèsí kí kábíyèsí gbà fóun anything nǹkan tóun bá ṣe kí kábíyèsí fojú fo dá torí ọ̀rọ̀ Naomi pé kò jẹ́ kí òun rojú kábíyèsí lẹ̀ ó jẹ́ kí anybody rí ojú kábíyèsí. That is why ló ń ṣe lọ ṣògùn yẹn pé òun mọ̀ pé kábíyèsí kò ní jẹ oúnjẹ yìí kò dẹ̀ ní mu drinks pé nǹkan pé òògùn ìfẹ́ lòun ṣe pé kì í ṣe kóun pa kì í ṣe poison lòun fi sí inú oúnjẹ. Wọ́n ní bó ṣe ń kà nìyẹn. Ọ̀tá gbọ́dẹ̀. Wọ́n ní bó ṣe ń kà that is another source tá ti rí tí Ashley tútù lọ ṣe o tó tún lọ pitú o. Ashley léni Ashley lọ́la. Àwọn tí ẹ̀ ń sọ̀rọ̀ àwọn èèyàn ń sọ̀rọ̀ gidi gan. Wọ́n ní so gbogbo eléyìí ó tún ti ṣe eléyìí kábíyèsí á tún dé kábíyèsí á tún ní á tún gbà padà á tún ṣe pé kí ló dé tí kábíyèsí tí ò fi jẹ́ kí lady mú gbogbo wọn kó fọ́ gbogbo ààfin yẹn mọ́ gbogbo àwọn tó ń ṣiṣẹ́ ibi. Pé ṣé kábíyèsí wọ́n á ní ṣé kábíyèsí ò bẹ̀rù ẹ̀mí ẹ̀ ni ṣé kábíyèsí ò mọ nǹkan tó ń jẹ́ Ọlọ́run má jẹ́ kán pa àwọn èèyàn ṣáà ń sọ torí àwọn people are annoyed everybody were annoyed pé kí lè kábíyèsí àkókò mọ irú ètò tí kábíyèsí ń ṣe. But ojú ló pẹ́ sí kí gbogbo á farabalẹ̀. Nǹkan tó yìí ń gbóná yìí máa tutù kábíyèsí ẹ ríran wò nǹkan tí kábíyèsí máa fojú wọn rí. Ṣé ẹ mọ̀ pé wọ́n ní tí ìlú bá ti ń dún ládùújù ó ti ṣetán láti yà. Ẹ̀yin ẹ ṣá máa wò kọ́ Ọlọ́run kó dé mi wá sí. Ṣé rí ẹni gbogbo àwọn tó ń ṣe bí ẹ ríran wò Ọlọ́run máa fi ìrù wọn fọ́nà. Yes. Ẹ ṣé ẹ̀yin èèyàn mi. Mo ní kí n tún gbé orin yìí náà wá fi tó yín létí. A bá tún rí ìtútù tó tún unique jù eléyìí lọ a tún mú wá fún yín. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe tẹ́tí sí ẹ jọ̀ọ́ ẹ bá comment kẹ́dẹ̀ bá share kẹ́ like kẹ́dẹ̀ share. Ẹ ṣé o. God bless you. Bye.